Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti pàrọwà sí àwọn olùkọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ NUT ẹgbẹ́ olùkọ́ ní ìpínlẹ̀ ọ̀hún pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n wáwọ́ lórí ìyanṣẹ́lódì tí wọ́n yàn nípa ti àwọn ọmọ tí wọ́n kó lọ níjọba ìbílẹ̀ Oríire. Bẹ́ẹ̀ ni ó tún ṣe ìbọwọ́lù owó tó ń lọ bíi ẹgbẹ̀lẹ́gbèjì 8.7 náírà fún ìpèsè àwọn nǹkan ìkẹ́kọ̀ọ́ láwọn iléèwé káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí ó jẹ́ ìkejì láti ìpínlẹ̀ Èkó tó sì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣíṣe àmójútó àyíká. Wọ́n níjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ àsíá ilé-iṣẹ́ ìjọba náà tó wà fún ọ̀rọ̀ kólẹ̀kódọ̀tí lọ́mà. Wọ́n ti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ilé-iṣẹ́ Zoom Lion Nigeria Limited láti ṣí ojú òpópónà Road E èyí tí ó lọ sí ibùdó ìkópàǹtísí tó wà lólúṣòsùn. Wọ́n ní ìbáṣepọ̀ yẹn ti bẹ̀rẹ̀. Ẹ máa gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé ọ̀rọ̀ kólẹ̀kódọ̀tí di gbọmọgbọmọ nípìnlẹ̀ Èkó, wọ́n sì ń gbìyànjú láti wójútùú sí. Kò jù bẹ́ẹ̀ lọ fún tòní.